أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين ọpẹ́ ni fọ́lọ́run ọba àlékè Ọlọ́run ọba alágbára jùlọ ọba tó tún sọ wá di jímọ̀ tòní láyọ̀ àti àlàáfíà adúpẹ́ fọ́lọ́run ọba o Ọlọ́run musa gba ọpẹ́ wa Ọlọ́run kó gba ẹ̀yìn wa ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run Ramadan ń bọ̀ yín wò wá lọ́ọ̀kan Ọlọ́run musa jọba àlàáfíà àrísìkí tá a fi gbà àwẹ̀ náà Ọlọ́run má fi wín mi àtẹ̀yìn o Ọlọ́run má fi wọ́n ẹnì kọ̀ọ̀kan wa mọ́jú wọn gba àwẹ̀ náà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa o bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà pẹ̀lú ayọ̀ àtàláfíà Ọlọ́run já pẹ́rẹ́ dáadáa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà orúkọ mi yìí padà Alhaji Abdulqadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà lọ́kalẹ̀ sórí ètò yìí ètò wa Al-Hikmat ètò alálùbáríkà tá à ń gbádùn níléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ oníbùkún iléeṣẹ́ tí ń pass information sí gbogbo etí gbogbo àwọn èèyàn pátápátá káàkiri gbogbo àgbáńlá ayé iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n Orísun tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé táwọn èèyàn ń wò wá ní kedere báyìí iléeṣẹ́ náà ọlọ́mọjọ́ bàjẹ́ mọ́jọ́ dàrú mọ́jọ́ túká láéláé ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ẹ mọ̀ lórí ètò yìí la máa gbé àwọn àfáà lóríṣiríṣi wa mo wá ṣàdéhùn fún wa níjẹ̀ ẹjọ́ nígbà tí àwọn bàbá wa fàtà Sheikh Al-Imam Suleiman Abimbola wa tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí mọ́sálásí àti bá a sì lè máa tọ́jú mọ́sálásí eléyìí ló tún wá mú mi sọ fún wọn wípé kán tún wá léde náà bákan náà mo dẹ̀ sọ fún ẹ̀yin ará ilé náà tẹ́ ń wò wá pé pẹ̀lú ògùn Ọlọ́run inshallah bàbá tó ń padà bọ̀ lénìí bàbá ti wá dé báyìí láti tún bá wa sọ̀rọ̀ Ọlọ́run ọba bàbá wa fọdúnlá Sheikh Al-Imam Suleiman Abimbola ẹ bá mi kí gbogbo àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn bàbá wa fọdúnlá Sheikh Al-Imam Suleiman Abimbola náà ni a tún ti gbàlejò wọn lénìí níjẹ̀jọ́ a sọ̀rọ̀ nípa mọ́sálásí ṣùgbọ́n lénìí kankan tí mo fẹ́ kí wọ́n jẹ́ ká yanjú òun náà ni àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé àwa lè má kà á kún ẹ̀ṣẹ̀ tó sì já sí pé ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ Ọlọ́run tí ń ba ilé jẹ́ tí ń bọ̀nà jẹ́ tí ń ba àárín tọkọ-tìyàwó jẹ́ ń da àárín bàbá àtọmọ rú ń da àárín ìyá àtọmọ rú ń da àárín ẹ̀gbọ́n àtàbúrò rú ń da àárín olórí àti ẹmu tí wọ́n ń tẹ̀lé ń da àrú kọ́dà ń da jàmọ́ rú kí ni nǹkan náà òun là ń pè ní azọ́nù àbádídá Allah akbar azulimu Allah akbar azulimu àbòsí ṣíṣe tá ń pè ní zulimu Allahu akbar tí a máa ń ṣàbòsí àdànkanrú abànkan jẹ́ kí là ń pè lábòsí kí ni gbẹ̀yà àbòsí kí ni bí àbòsí kì í bímọ rí irú ọmọ wo làbòsí máa wá ń bí fáwọn tí máa ń ṣe bàbá ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ jẹ́ ká yanjú nù azulimu. Alhamdulillahi alladhi harama zulma ala nafsi. Masha Allah. وجعله محرما بيننا الله. ثم الصلاة والسلام على خاتم الأنبياء وإمام المرسلين القاحل في حديثه الشريف الظلم ظلمات يوم القيامة وعلى آله وصحبه أجمعين ọpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ọba tó ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fúnra ara rẹ̀. Masha Allah. Ó tiẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé inni ja'altu zulma muharraman mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fún ala nafsi inni ja'altu zulma muharraman ala nafsi wa ja'altuhu muharraman bainakum fala tazalamu. Ó lábòsí ṣe mo ṣe léèwọ̀ fúnra ara mi wa ja'altu muharraman bainakum mo tún wá ṣe léèwọ̀ láàrin ara yín bó bá jẹ́ bẹ́ẹ̀ fala tazalamu ẹ má ṣàbòsí ara yín o àbòsí ìbàlújẹ́ ìbà ìrànjẹ́ wọ́n wá ní àbòsí ó pín sí méjì. Masha Allah. àbòsí kan bẹ bainal abdi wa rabbihi أو بين الخلق والمخلوق àbòsí kan wà ń bẹ بين العبد والعبد. ما شاء الله. ìkan bẹ láàrin àwa àtọlọ́hun ìkan sì ń bẹ láàrin ẹrú sẹ́rú. èyí tí ń bẹ láàrin àwa àtọlọ́hun òun náà ni pé kẹ́ ẹ béèrè lọ́wọ́ èèyàn kan pé man khalaqaka ta lọ́dọ̀ Ọlọ́run tí ẹ sọ wípé wala in sa'altahum bíire ànábì bá bi wọ́n léèrè yáàni alladhina ya'buduna al-asnam min dunillah àwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run
wala in sa'altahum tó bá bi wọ́n léèrè pé man khalaqakum ta ló dá yín la yaquluna Allah ẹni tí wọ́n sọ pé ó dá wọn náà lọ lóhùn a'takumullahu al-'ayna wal-basar ó fún yín lójú ó tún fi rína sí wa a'takumullahu as-sam'a wal-udhna ó fún yín ní etí ó tún wá fi gbọ́ràn sí gbogbo nǹkan ló pé sára yín awọ́lé máa dàtà abuduna min dunillah a jẹ́ pé ẹni tí ń bá tún sin nǹkan míì lẹ́yìn ọlọ́run àbòsí ló ṣe fọlọ́run tọrọ ọlọ́run ò ṣàbòsí fún wa ó dá sánmà méje lé wa lórí ó ní kó òòrùn máa yọ kó sùpá máa yọ kíràwọ̀ máa yọ gbogbo ohun tó wá ní kó máa yọ yìí kò jẹ́ kó pa wá lára tó bá jẹ́ pé bí agbára òòrùn ṣe tó tí ì bá jẹ́ pọ́lọ́run bá kì í ba àwọn àlàfún minel buhur àwọn ọ̀jọ̀gbọ́n wọn ní 70,000 omi òkun lọ́lọ́run dojú oòrùn kọ ẹ̀ta wàràwàrà tí ń jáde lẹ́yìn 70,000 yìí náà ní wáyé. Allah. bẹ́ẹ̀ bá ti ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ ṣàgbọ́ ti orílẹ̀-èdè kan tí náà kàn ń ṣàdédé ṣẹ́yọ tó gbẹ̀mí tó gba dúkìá tó lé àwọn èèyàn kó lé lọ́dọ̀ tiwa ní àyín àṣẹ́kùbọ̀ rẹ̀ yìí náà bọ́lọ́run bá ní kó yọ dáadáa gbogbo aláàmọ̀ máa pariwo òòrùn yìí pọ̀ o òòrùn kan yìí náà la fi ń sa aṣọ la fi ń sa èlùbọ́ la fi ń sa gàárì wọ́n máa ná ìtumọ̀ ní pé kò ṣàbòsí wa nítọ́mọ̀ pa máa nídìí ní fún wa tó bá yẹ kó dojú ẹ̀ kọ ayé ni ayé ó parẹ́ gbogbo ẹ̀ ó jóná ẹni tí ò ṣàbòsí fún wa lórí pọ́dá wa kò ṣàbòsí fún wa lórí pé ń pèsè ìjẹ ìmú fún wa kò ṣàbòsí fún wa lórí pé ń jẹ́ kílẹ̀ máa sú kílẹ̀ máa mọ́ kò ṣàbòsí fún wa lórí pé òun náà lọ́mọ̀ bá a ṣe ń wáyé àti bá a ṣe ń padà. àmín. àmín. Allah. oxygen tọ́lọ́hun tá a san kọ́bọ̀ fún. wọlé bẹ́ẹ̀ là ń sùn à ń jí. à ń jí à ń jẹ à ń mu à ń yàgbẹ́ à ń só. ṣé irú ẹni tó wá sí yẹn fún wa só yẹ ká pa á tì àbòsí tí ń bẹ láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá tó dànù. ìdí nìyẹn wọ́n lé ànábì Lukman alayhi salatu wasalam nígbà tí ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ ó ní ya bunayya la tushrik billah nítorí pé inna zulma la zulmun azim ọmọ mi mo pè ọ́ o la tushrik billah má wo orogún bọ̀ pẹ̀lú ọlọ́run bí tí wulẹ̀ kọ́ mọ̀ má bá wá kò lẹ́gbẹ̀ẹ́ra kò láfiwé kò láfijọ́ lágbájá ń ṣe bí ọlọ́run kò sí o nítorí pé inna shirka ìtàn pè ní ìworogún pẹ̀lú ọlọ́run la zulmun azim àbòsí tó tóbi ni. Masha Allah. àbòsí tí ń bẹ láàrin àwa àtọlọ́run. láàrin ẹrú síra wọn ńkọ́. láàrin ẹrú sí ẹrú àbòsí tó ga ń bẹ. ń bẹ láàrin ìjọba sáwọn aráàlú. Masha Allah. ń bẹ láàrin ọkọ àtaya ọkọ ń ṣàbòsí aya ìyàwó náà ń ṣàbòsí ọkọ ọ̀rẹ́ ń ṣàbòsí ọ̀rẹ́ ẹbí ń ṣàbòsí ẹbí àwa ṣe ayé di bọ́ọ̀bọ́ ọpá bọ́ọ̀bọ́ bù lẹ́sẹ̀. àbòsí ni àbòsí òun náà ní ká kówó fún yàn ìwọ kówó wá kémi náà kówó wá kájọ fi ṣe business níjọ́ tí èrè wá ń bọ̀ ìgbà náà lọ wá ń rò pé a máa jọ pín dọ́gba mọ̀ ni ọwá yanjú ẹnìkejì rẹ kí gbogbo èrè nì kó lè jẹ́ ti ẹnìkan. ó ti ṣàbòsí ọkọ tí ń tọ́jú ìyàwó ta tí ò tọ́jú ìyàwó lé àbòsí ni ọmọ iye ọ̀rẹ́ mi kan ó níjọ́ tóun ti jáwọ́ ìmọ̀ ṣàbòsí sí ìyàwó òun nù lé olóhùn kówó fún un lọ́ bá sọ wípé owó ẹ fowó kùn èló lòun sì kó fún jọ́ náà ọ̀rọ̀ tí mo wí ó ti ń lọ bí ọdún mẹ́wàá o ó lóun kó 5,000 fún un ní ẹbùn fi 2,000 kún gbogbo tẹ́ ẹ fẹ́ jẹ lẹ́bàá mẹ́ lòun bá bínú lòun bá kó 5,000 yẹn lòun bá filẹ̀ nítorí pé òun ti lẹ́nìkan tóun fẹ́ lọ pàdé rẹ̀ èyí tó ń wá mú òun lọ sí Italy ní bá ń nawọ́ sí sàkè ń nawọ́ sí ó ní wọ́n ara gbogbo ẹ̀ wọ́n ara gbogbo ẹ̀ ńgbà wọn ò mú bíìlì wá fún un ní abá ní 35. La ilaha illallah. òun ọ̀fẹ́ dójú ti ra àwọn lọ́dọ̀ ẹni tí àwọn jọ lọ sí Italy ló ń bá kówó yẹn lẹ̀
òun ò fẹnu kan ìkankan nínú tí arábìnrin yìí rà. Ó ní èyí tó ń bá jẹ pé òun á kó lọ sílé. Ó ní òun á ronú kúrò níbi táwọn ti jọ wà yẹn pé ìyàwó òun béèrè 5,000. Ó ní kóun fi 2,000 kún. Òun bínú kúrò nílé. Ẹ wá wo iye tó ń lọ rà. Tó wọ́n á ná tó ń fi tí ò tún sí lájàsá àwàlá ṣùkúra. Ó ní nínú 5,000 tó ń wá kó fún ìyàwó òun. Ó ní ṣàkí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, abọ́dì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, pàǹlà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nínú 5,000 oníjọ́ náà ló ń ti jáwọ́ pé òun ò tún jẹ́ sàbòsí arábìnrin yìí mọ́. Allah! Mọ́ sàbòsí. Ìjọba tó bá sàbòsí aráàlú kò ní bára rí lọ. Àbòsí Ànábì ní azulumu. Àbòsí ṣíṣe. Zulumatun yawmal qiyamah. Òkùnkùn ní lọ́jọ́ àlìkíyàmọ̀. Àlìkíyàmọ̀ nìkan kọ́ látàyé yìí náà ni. Lè yóò ti máa rápẹrẹ pé àsábòsí leléyìí. Gbogbo ìgbà lọ́ba mi ń sọ pé wala tazidi zalimina illa dalala. Allahu Akbar. Ó sọ ń bù mí pé wala tazidi zalimina illa khasara. Gbogbo alábòsí ò ní lékún kankan àfọ̀nánù masha Allah ta'ala. Bàbá lọ́mọ́sàjárí pé ẹ̀rí bàbá wa Barrister wọ́n kọrin nǹkan gbà kan wọ́n ní alábòsí a máa ń lówó, alábòsí a máa ń lọ́lá, alábòsí a máa ń rí sí àtúbọ̀tán alábòsí kò ní dára nígbẹ̀yìn ayé. Ẹ̀rí wọ́n àtúbọ̀tán alábòsí kò ní dára nígbẹ̀yìn ayé. Ẹ̀yin jẹ́ máa wa a lọ sókè lọ́wọ́ ní singbà tá a bá wá padà dé. Wọ́n á fẹ́ kí bàbá bá wa mú lele lórí ọ̀rọ̀ àbòsí ìjọba àtàwọn aráàlú náà pẹ̀lú ìjọba tọ́lá àjọ ń ṣàbòsí ara wa ní o. Ìjọba faná síbì kan, wọ́n la omi kọjá ibì kan, wọ́n ṣe títì ibì kan, àwọn nǹkan dàbí lọ bí iná tíjọba ṣe, wọ́n ń yọ lóru, wọ́n ń ba kámẹ́rà ìjọba jẹ́, wọ́n ń ba títì ìjọba jẹ́. Àwọn tó ń tajà odò mo tún gbọ́ kan jò ní wọ́n ló ní tó kẹ́míkà tó máa ń dà sí títì pé títì tí wọn ò tilẹ̀ wọ́ dáa tó gba mọ́tò wọn bẹ̀rẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀mejì yọba máa bú pẹ́pẹ́ torí wọ́n fẹ́ tajà odò ọ̀pù. Sábòsí náà àbábòsí kọ́ àwọn bàbá òyìnjú ẹ̀. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. Bàbá àfàtà Sheikh Imam Sulaiman Abimbola wọ́n sì wà ń kalẹ̀ wọn àti ìlọ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yẹtò wa Al-Hikima. Mo rò pé ọgbọ́n méjì àbí mẹ́ta kọ́ nínú àwọn ọ̀rọ̀ táwọn àfáà wa ń sọ fún wa lénìí nípa ọ̀rọ̀ tó ń pè ní àbòsí pé káwọn máa ṣàbòsí mọ́. Àwa níta bá ti darí lótòkè lọ́hùn pé a sọ̀rọ̀ nípa àbòsí aráàlú àti ìjọba. Báwo la bá aráàlú ṣe ń ṣàbòsí fún wa, báwo làwa náà ṣe ń ṣàbòsí fún, báwo ni ìjọba ṣe ń ṣàbòsí fún aráàlú, báwo ni aráàlú náà ṣe ń ṣàbòsí fún ìjọba ó ṣètò pé ká dìbò, àwọn ó dìbò, tó bá dìbò wọ́n dáhùn bá dépò àwọn ó ṣe báyìí, àwọn ó ṣe báyìí. Ǹjẹ́ wọ́n ń ṣe ń táwa náà ń ṣe nínú ìlú, sáwa náà ń mójútó àwọn ẹ̀tọ́ tiwa náà, sáwa náà ń ṣe. Ẹ wíwẹ́ bàbá ẹ dákun, àwọn aráàlú àti ìjọba ọ̀nà wo là ń gbà ṣàbòsí ara wa. La taslimanna ila ma kunta muqtadira. Allahu Akbar. Azlimu yarji'u kibahu ila nadami. Azlimu yarji'u kibahu ila nadami. Allahu Akbar. Tanamu 'aynayka wal mazlumu muntabihun. Yad'u alayka wa aynun la ilamu tanami. Yad'u alayka wa aynun la ilamu tanami. Ọ̀jọ̀gbọ́n kan ló wí yẹn. Ó ní la taslimanna, ọmọ àyà mi mọ́ ṣàbòsí. Ila ma kunta muqtadira, tó bá ń bẹ láàyè kó ṣàbòsí. Dákun mọ́ ṣàbòsí. Má fi ipò rẹ̀ ṣàbòsí, má fi agbára rẹ̀ ṣàbòsí, má fi àyè tó wà lẹ́ni má fi ṣàbòsí. Masha Allah. Àfikọ́ rántí Ọlọ́run. La taslimanna idha ma kunta muqtadira. Àmọ́ torí pé ó jẹ́ aláṣẹ, olùpàṣẹ, kó wá máa ṣàbòsí pẹ̀lú ipò tó wà. Bá ṣe ta náà mú mi. Tí n bá ṣe ta ẹni tí ó mọ̀ ń bẹ. Allah. Irin sí ara rẹ̀ gan lè mọ̀. Masha Allah. Ta ló lójú, ta ló ní ìrìnà, ta ń létí, ta ló ní gbọ́rọ̀. Tọ́ba mi bá yín ọ léèkánná kan, tọ́ba ti bí ọwọ́ mú ọ gbogbo ara rẹ̀ yòókù ní ọ̀gbádùn wọn. Làbá níbí ní ìjọba ẹ má ṣàbòsí wà.
aráàlú náà gbọ́dọ̀ ṣàbòsí gbogbo àdéhùn tíjọba tán bá ṣe fún wa àfi ká múṣẹ níjọ́ tí wọ́n bá múṣẹ wọ́n ṣàbòsí wa nìyẹn adájọ́ oró ẹ̀dẹ́kùn ẹ̀ bá ń pè é ó lẹ́yìn tí ń bá dájọ́ fún pé kán lọ pa wọ́n pa nìyẹn ó sì rántí ẹni tí ó dájọ́ lórí ìwọ náà la taslimanna mimma ahlaka alladhina min qablikum ọlọ́ni nínú nǹkan tó pa àwọn ẹni ìṣáájú yín rẹ́ òun ni pé idha saraka minhum fuqarahum sajanuhu Allah wa idha saraka minhum aghniyahum tarakuhu la ilaha illallah. Ànábì ní nínú tó pa àwọn ẹni ìṣáájú rẹ́ tọ́lọ́run fi pa wọ́n rẹ́ òun náà ni pé bí àwọn aláìní bá jalè nínú wọn sajanuhu wọ́n á tì í mọ́lé wọ́n á fi ìyà jẹ wọ́n ìdá sáraka minhum aghniyahum àwọn bá yẹ pé ọlọ́rọ̀ bíi tiwọn ló bá jalè tárakù wọn ni ẹ fi ilẹ̀ mọ̀ tí ń lọ lórílẹ̀‐èdè wa nísìnyí ṣé àdéhùn tí àwọn ìjọba wa federal state local sádéhùn tí wọ́n ṣe fún wa ṣé wọ́n múṣẹ inú ò ní lọ ẹ̀rí pín náà wọ́ lọ àmọ́ rómi ẹ̀rí pa ń rómi títí ìwà yọ máa já gerege ẹ̀rí pọ́ náà wá já gerege ilé ìwòsàn wa epo wálẹ̀ ẹ̀fọ́ kan balẹ̀ ẹ máa gbádùn ẹ̀rí pé epo ti wálẹ̀ ilé ìwé yín ọ̀fẹ́ ni ẹ̀rí pó ti dọ̀fẹ́ bẹ́ẹ̀ bá lọ hospital ọ̀fẹ́ ni ẹ̀rí pó ti dọ̀fẹ́ wọ́n kí sàlẹ̀ àdáyàlẹ̀kà wá wò lọ bẹ́ẹ̀ kárin inú tí ń ṣẹlẹ̀ àbòsí ti ìjọba nìyẹn ẹ má déhùn ń ṣe áwòfù òhúròdè àdéhùn tẹ́ ẹ bá ṣe fún aráàlú tẹ́ ẹ bá mú ṣe ṣàbòsí wa nìyẹn àwọn aráàlú náà tí wọn náà wà ń bẹ lára wọn ń bẹ lọ́dọ̀ àtẹ́ndáǹtì petrol station ń bẹ lára atẹ́gùn ni ó tà sínú. àbá mọ̀ rẹ̀ epo 20,000 níbì kan mo sì rí pó pé lójú bọ́ọ̀dù ẹ̀. àmọ́ ńgbà tí máa jáde mo rí pé kí náà ti ń poko ẹ̀mí. géèjì kò gbéra ibi tí mo sì lọ kò ṣeé padà àfi tí n bá tún lọ mo ní tó mo fọ lọ́wọ́. láà tàṣìlímánà ìdá mọ̀kúntà mọ̀kúntàdìrà iye eléwédú náà ní onídọ́là tí wọ́n. onídọ́là wọn. ẹ̀yà kún kí ló kéwé eléwédú. iye onírúurú náà ní dọ́là wọn sẹ́rí pàbòsí ni. àbòsí ni ẹ dákun ẹ mọ̀jà ṣàbòsí níbikíbi láyè káyè tá a bá wà nítorí pé azolimu yẹrìjò òkèbà ìlànà dàmí ìwọ náà lọ yá àyàn lówó ó sì fi nǹkan dúró ìwọ náà lọ wá lọ ṣe nǹkan téńtò ń fi ní rówó san kó lè gbẹ́sẹ̀ lé nítorí dúró. ó ti ṣàbòsí ọ̀ṣàbòsí àbòsí ọmọ pọ̀ àwọn adájọ́ wa àbòsí ń bẹ lára wọn. ẹni jí tó kàn lọ mú búrẹ́dì ó jí búrẹ́dì náà bá ní àkílọ́ búrẹ́dì ni kí ló dé tó fi yọ ni ebi ń pa wọn ni wọn ní ẹ lọ sọ sí ẹ̀wọ̀n oṣù 6 ẹni wá jí billions of dollars àti wọn sì bàbá rere bàbá kẹ bílíọ̀nù 200 million naira wọn lọ. bẹ́ẹ̀ ń tà ń ṣe ìlọ́pọ̀ àwọn àràn kan rẹ̀ lọ́pọ̀ orílẹ̀-èdè kan rẹ̀ ní ìbá sọlá ànábì Muhammad sallallahu alaihi wasallam. dákun mọ́ ṣàbòsí azolimu yẹrìjò òkèbà ìlànà lọ́wọ́ àwọn tí wọ́n ṣàbòsí lánàá ohun tó gbẹ̀yìn wọn. wọ́n kábàámọ̀ ni ìdílé wọn kábàámọ̀ ẹbí wọn kábàámọ̀ àwọn lè débi ipò gíga mọ́ kódà wọ́n tún kó bá àwọn ọmọ. subhanallah. tànàmọ́ àìlèkà ìwọ alábòsí ọwọ́ ń sùn olóò ti sí òṣègbè ó fi pamọ́ ni wọ́n lè mọ́sílùmù tàbí ohun ẹni ọ̀sàbòsí sí òun wá tají lóru yẹ́dìrò àléìkà ìwọ́n ń ṣépè fún ilé ni wọ́n mí kanlẹ̀ ìwọ́n pé èmi ládùúrú bí mo ṣe wàhálà lórí bẹ́ni ṣe gòkè ọwọ́ adókè tán ọsọ mi dọ̀tá ládùúrú bí mo ṣe gbìyànjú tẹ́ni tó fi wọlé ni ọ̀bá rántí mi máa. bàbá ẹ ti rí ọlọ́run tó ní ká má ṣàbòsí pé tẹ́ ẹ bá lọ lè fi nǹkan míì tẹ́ ń dúpẹ́ nǹkan míì fún
tẹ́ ń dúpẹ́ oore tó wọn Ọlọ́run ṣe fún yín fún nǹkan mi àbòsí lẹ ṣe fún ẹ̀yẹ wo bàbá ẹ̀ kí bàbá wọn ràn máa lọ ilé ìwé nísìn kọ́mọ ẹ̀ wá jáde kọ́ parí ìwé kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kọ́mọ wa rántí bàbá wọn mọ́ ẹ̀ wọ́n bàbá yóò sọ mọ́ ṣé yóò lè sùn bàbá wọn mọ̀ èmi adùn wàhálà mi lérí ìsàká. ajá ọwọ́ àdúrà ọba mi tó àwọn nǹkan ẹlẹ́ra wọn ni kọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà ń lẹ́ta àgbọ̀dọ̀ ìlàhíyà kò fẹ́ ṣàbòsí wọn. ọwọ́ á ní wọ́bìlì wálidayni ihsana. ẹ san oore wọn o. ọmọ tí yẹn dààmú lé lórí ọ dààmú lórí kan tó lóyún ọ dààmú ń gbà wọn tún lóyún ó tún dààmú ń gbà wọn fẹ́ bí ó tún ṣènáwó ń gbà tán tún bí tán bí ṣe ń náwó lórí ìyá ní náwó lórí ọmọ náà wàá gòkè àgbà lọ́wọ́ níbo ni ti bàbá àwọn ṣe jẹ́. Allah waliwalidayka fala tanharhuma abada. Allah Qad rabbayaka saghiran ghayra munfatimi qad talama sahirati fil layli ayunuhum khawfan alayka wa aynul lahi lam tanam. ọmọ mọ́sàbòsí bàbá àti ìyá rẹ̀ wọ́n jagbe mọ́ wọ́n jẹ́ gbólóhùn sí ọ̀kú jáde lẹ́nu rẹ̀ sọ́dọ̀ wọn. Allah akọ́dítọ́ là máa sáyẹ̀rá ti fi lélẹ̀ ayúnùhùn àìmọye òru ni wọ́n fẹ́ sùn tán nílé sùn nítorí tiẹ̀. mo rí ìyá kan olóòtú mo rí ìyá kan ọmọ rẹ̀ ó sì pìnsìn ní kíná tí ń poko ẹ̀ bá jáde nímú rẹ̀ kò sì fẹ́ fi nǹkan tí ó bo nímú kò fẹ́ fi kó ìdọ̀tí nì ó sì mú ẹnu ó gbé sí mú ọmọ nì ó sì fà á jáde ló tú dànù kùrù. Allah ẹ̀wẹ̀ mi ẹ wo ohun tí ìyá nì tó faradà ekiri ọmọ bẹ́ẹ̀ wá gòkè àgbà tán kó wá ní bóun ni ti òbí ìhun ṣe jẹ́ ìgbà náà lọ́wọ́ á mọ alájẹ ìgbà náà lọ́wọ́ á mọ bàbá rẹ̀ lóṣó ń gbò dókè àgbà àjẹ wọn oṣó wọn tí wọ́n fi pọ̀ jẹ láti kékeré ọ̀sàbòsí ni yá lọ jáwọ́ lọ ṣàtúnṣe. Yàdí wàlẹ̀ ìkẹwà inú ńlá ìlàmútánàmí. Bọ́ ọba ṣàbòsí èèyàn tí ń tọ̀ ń bá ṣépè fún ọ wọlé yóò mọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé Ọlọ́run àbí ànábì ó ní àlùjánà tí ọmọ bá wọ̀ abẹ́ gìgísà abẹ́ gìgírísẹ̀ ìyá rẹ̀ ló wà kí wọ́n dààmú gbogbo ohun tí wọ́n bá fi mọ́ sóge ìwọ ní ẹni tọ́jú gbogbo ohun tí wọ́n bá fi mọ́ sára rin dín báwọn ọba jẹ bí wọ́n sá ti jẹ inú wọn dùn ìwọ wá ń jẹ oríṣiríṣi nísìn ọgbàgbé ìyá sábúlé. àbòsí ni èèyàn wá ní ṣàbòsí kọ́ mọ́ kábàámọ̀. Allah tó Allahu Akbar bàbá wa ní èèyàn ní ṣe àbòsí láyé kọ́ mọ́ kábàámọ̀ wọ́n ṣàbòsí o ìwọ ọ̀gá iléeṣẹ́ àwọn ọmọ aṣẹ́ rẹ̀ tá ń ṣiṣẹ́ fún ọ wọn ò lè sùn wọn léwó nítorí kíṣẹ́ rẹ̀ má bàa bàjẹ́ bọ́ bá di parí oṣù wọ́n ṣàbòsí wọn ò fún wọn lówó oṣù wọn o mọ́jọ́ dìgbà tí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí wá kùn wọ́n ṣiṣẹ́ di on the 30 ó sì sanwó oṣù wọn oṣù míì tún wá dé tún di 10 wọ́n mọ̀ wá kùn wọ́n mọ̀ wá lọ wọ́n mọ̀ wá bọ̀ wọ́n mọ̀ wá péjọ méjì tó bá tún wá rí wọn tán péjọ méjì what are you discussing wọ́n náà dàmọ́ tó ṣe fún wọn ọmọ ìwọ́n túláàsì wọ́n ó di túláàsì wọ́n á discuss ọ̀rọ̀ ẹ̀ wọ́n á discuss ẹ̀ tó rọ̀ fún wọn lówó oṣù náà wọ́n á máa discuss ẹ̀ pé àwọn ti fẹ́ yín lówó oṣù ni ẹ dákun ẹ má ṣàbòsí àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ yín o ẹ má ṣàbòsí o wọ́n òṣìṣẹ́ náà ṣiṣẹ́ tó yẹ kó o ṣe kó o oṣù tó bá gbà ó lè bá àjájẹ mọ́nú fún ọ kó lè bá àjọwọ́ àlùbáríkà fún ọ ọlọ́run bá asan ilé-ìsàn bá pẹ̀lú gbogbo àwọn ibi tẹ́ gbé wáyà lórí ọ̀rọ̀ àbòsí ṣíṣe ọlọ́run kó ṣàánú gbogbo wa kó fọ̀ wá mọ́ lọ́mọdé àárẹ̀ àgbákò ọlànàbí lọ́dọ̀ ọ̀rọ̀ bàbá mo fẹ́ kẹ́ bá mi fáwọn ará ilé ní tẹlifóònù nọ́mbà yín fún àǹfààní àwọn tó bá fẹ́ béèrè míì lọ́wọ́ yín nípa ọ̀rọ̀ ẹ̀sìn bismillah. alákọ̀ọ́kọ́ 080 38 37 6013. ẹ bá ń wílẹ̀ kan sí. 080 38 37 6013. ẹ bá wọn farabalẹ̀ wí nísìn. 080 38 37 6013. tó nọ́mbà wa fọlọ Sheikh Imam Suleiman Abimbola òun náà ni ẹ ti gbọ́ yẹn fún àǹfààní ẹni tẹ́ bá ní béèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ afágbà ni wọ́n ọlọ́mọṣà gbàdúrà wa ọlọ́run wọlá yín wọlá àpò yín
iléeṣẹ́ Orísun ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọdé ó dàrú ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah fáfàrẹ́ ẹ̀ tẹ́ bá fẹ́ gbókòrò ọjà fún wa abẹ́yìn náà fẹ́ dá sí tó wa abínú Ramadan ní bó tí ń bọ̀ ilẹ̀ yìí náà fẹ́ bá wa dẹ̀wò pọ̀ nípa àwọn ètò tá a ní fún Ramadan ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi 08023055086 08023055086 orúkọ mi ní Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà jọ́mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí tá a pè ní Al Hikmat ma'a salam wa ila liqa.